eégún òun ní jẹ́ ká máa mọ ìbáṣepọ̀ tí ń bẹ láàrin ara ayé àtara ọ̀run. Olódùmarè ọba ọ̀run ìbà rẹ̀, ọba lánàá, ọba lénìí, ọba títí ayé àìnípẹ̀kun. Mo sáré fẹ́ sọ̀rọ̀ níwọ̀nba lórí iṣẹ́ tí alàgbà Òsénì tí ó ṣe léyìí tí ń jà lórí afẹ́fẹ́. Lákọ̀ọ́kọ́ mo kí bàbá wo olúwo mi dáadáa ifá ò lè pin bàbá mi àgbàlagbà oyè kò ní bàjẹ́ àtòní àtọ̀láyé yọ̀mọ̀ dáa ni torí pé wọ́n ń bẹ nínú alákọ̀ọ́kọ́ alákìyèsí ìrìn àjò yìí. Mo gbé fún yín ẹ kú iṣẹ́ takuntakun. Ifá ni mo fi ń kí yín o, Ọ̀rúnmìlà ni mo fi ń yìn yín nítorí pé ọ̀gbìn ó yàtọ̀ sí ẹ̀ lọ sí nínú oníbàlá blue sínú oníbàlá blue kábíyèsí olúwo mi tó jayé jù àtòní àtọ̀láyé ọmọ dáa ni. Mo fẹ́ sọ̀rọ̀ lórí eré orí ìtàgé ni ìkan nínú àwọn adẹ́rìn pòṣónú tí ń jẹ́ Òsénì kàmọ́ Òsénì àwọn méjì tí wọ́n jọ bẹ̀rẹ̀ ayé adúpẹ́ ibi tó Olódùmarè bá rìn àjò ayé yín dé ṣùgbọ́n ẹni tó ṣiṣẹ́ yìí Òsénì. Mo rí fídíò ọ̀hún ó kù díẹ̀ káàtó nítorí pé Ifá ní bóni ti rí ọ̀la kì í rí bẹ́ẹ̀ kì í jẹ́ kẹ́gbẹ́ ẹni ó bẹ̀rẹ̀ káwò díẹ̀ lẹ́yìn. Adébáfọ̀rún lò pìtàn bàbá ní ọ̀lọ́ sóde ọ̀run láti lọ rè mú Egungun wá sílé ayé nítorí awóró ń kí aya rẹ̀. Agbélọ́pàṣà gbé àròkun àlùkò náà parada wọn a sì mọ̀ ọ̀rọ̀ sà àìsàn mọ̀gàmọ̀gà wọn ò ní gbóhùn ọ̀rọ̀ wọn kùn lọ ẹ̀dí. Egungun ọlọ́ba níbẹ̀dú wọ́n ṣe ẹ mọ̀mọ́ jí oorun Egungun ọlọ́ba ẹ mọ̀mọ́ jí oorun ẹ mọ̀mọ́ jí ọ̀parun o ẹ mọ̀mọ́ jí ọ̀parun abẹ́yìn akọ́mọlédè ẹ mọ̀mọ́ jí ọ̀parun ẹ mọ̀ o táwọn ìka ẹ mọ̀ o táwọn òbílẹ̀ jẹ́ ẹ mọ̀ o táwọn ìbàjẹ́ abẹ́yìn akọ́mọlédè ẹ mọ̀mọ́ jẹ́ ọ̀parun. Bí ẹ bá rí oníṣẹ̀ṣe bóyá tí bá ń fara ya tàbí tí ń sọ̀rọ̀ nígbà tó bá rí ẹnu àbùkù tí wọ́n bá mú bá ìṣẹ̀ṣe kì í sòun náà ẹkún àná tàn bàbá wa tí wọ́n dá sílẹ̀ ó là ń sun lónìí láti ìdákẹ́ yìí. Àwa tó fẹ́ pilẹ̀ ẹkún ọ̀la táwọn ọmọ wọ́n mọ̀ tó sun tí wọn ò tún nílè dákẹ́. Ṣé dandan ni ká bàṣà wa jẹ́ ni? Alàgbà Òsénì tẹmúrú kọ́mẹ́dì yẹn wá. Ìbéèrè mi àkọ́kọ́ ni pé eré yẹn kọ́mẹ́dì yẹn tí àwọn èèyàn wò yìí. Bóyá kan lè ti ń fà kálómi ọ̀pá àbí kí ló dé kí lẹ fẹ́. Bàbá mi fẹ́ gbowó ọdún ni. Bàbá mi fẹ́ jẹ́ lówó ni. Ngolégún di lápò ṣé mo yáwó lọ́wọ́ rẹ ni. ẹ kú ẹ mọ̀ kẹ́yìn ẹ fi bàbá yín lẹ̀ bàbá yóò wà bá yín lé. Àyọ̀ àní kó mi tí bàbá mi ò bá gbowó ọdún. Fún wọn nìkan fún wọn nìkan. Bèèdì ni. Sọ kàwé sá. Kàwé o. Illiterate mass school èdè tó ni. Táwa ní ń bọ́ sọ̀rọ̀ tó ń kùn láì ṣe power line. Tọ́ba ni ẹ wá gbégún kan sẹ́ni ẹ mọ̀mọ́ fọ ẹ̀kú yín ni. Òótọ́ ni bàbá mi ó ń kan yágíyágí ó ń gbá gidi. So taste ẹ ni. Mo fílẹ̀ ìmọ̀ àtúntò ni. O sì forú. Yìí tí mo fẹ́ kó o ṣe lélẹ́yìí. Mo fẹ́ rójú rẹ. Ẹ wọ. Sílẹ̀ kó tàrí. Ẹ bẹ̀ sí lọ. Wetin be this? Mo ṣe káràmásìkì tó ń lé mi kì èyí ti mọ̀ pé òun fẹ́ kú ìtọrọ owó ni. Kí ló dé? Àlùmọ̀jírì lábẹ́ kú. Ó yẹ wá gbà ẹ wá gbà. Dáná mọ́lẹ́gbẹ̀ẹ́ rẹ sẹ́. Ara mi o. Ẹyà wá gbà. Ilẹ̀ tẹ̀dí. Mi ṣe ń fa yín gúgúrú díẹ̀. Báwọn ènìyàn ṣe wò yìí ẹ dákun ọgbọ́n kílẹ̀ rí kọ́ mbẹ̀ ọgbọ́n kílẹ̀ rí kọ́ orí ìyẹn kílẹ̀ rí múnú eléyìí. Àkọ́kọ́ àléébù tí ò da ẹni pé nínú ohun àṣà wa l'Egúngún ẹ̀ ń jẹ́ kó yé ayé pé wọ́n fi ń tọrọ owó ni. Ẹ wá dúró ọ̀rọ̀ tẹ́ ń sọ. Alàgbà Òsénì alápọ̀nlé sì níyẹn lọ́dọ̀ mi o bí mo ṣe kéré tó tí mo dàgbà tó mi ì fẹ́ mẹ́nu àbùkù báyàn. Àwa yìí náà lè yan ara wa àwa lè jí ara wa àwa ní fáǹsì ara wa ẹ̀ ń wo ti tèmi èmi náà ń wo tí yín. Oníkálukú ń lọ sórí péèjì ibi tí ó ti máa rọ́gbọ́n kọ́. Oníkálukú ń lọ sórí péèjì ibi tí ó ti máa rí ẹ̀rín rí. Oníkálukú ń lọ sórí péèjì ibi tí ó ti múnú ara rẹ̀ dùn. Àwa gbọ́dọ̀ lọ sí ààyè adẹ́rìn pòṣónú kọ́ wá jẹ́ pé ńgbà tá a bá débẹ̀ kọ́ jẹ́ pé bànújẹ́ lè yọ ọba bọ̀bẹ̀. So n tẹ́ fẹ́ mú jáde nínú ìrìn àjò ẹni pé eégún wọn fi máa tọrọ owó ni kò dé ní. So n tẹ́ fẹ́ mú jáde ńbẹ̀ ni pé wọ́n kọlà pẹ́ni tó bá kọlà o ohun tí ò dání nínú àṣà wa. Èmi mọ̀ kọ́ làbí mo ṣe dúró yìí evangelist ìlà wà lójú mi o ìlà wà lójú mi o ìkọlà sóhun àbí bí nǹkan sóhun mo kọ́ sójú. Ìlà tá a mẹ́nu àbùkù kàn yín tá a mẹ́nu àbùkù báyìí tọ́jẹ́ pé la fi ń sọ̀rọ̀ ń bẹ nínú nǹkan tọ́jẹ́ pé ìran kóòtù òjire tá a ní tí ò síran míì tó ní láyé kó tó di pé àwọn ìran òyìnbó ń dákó mọ báwọn ìran òyìnbó ṣe ń fọ́ fáwọn dúdú ni tí wọ́n mọ̀ sọ pé dúdú
ńlọmọbìnrin ṣe lọmọbìnrin bá sùn ńlọmọbìnrin súnmọ́ ọ̀dọ̀ tiwa láti ń kọlà ojú láti ń kọlà abẹ́ kò sẹ́ni tí ò kọlà láyé ìwọ ò sẹ́ni bọ́ọ̀ bá kọlà ojú sọ̀ kọlà abẹ́ ni ṣé bí wọ́n dábẹ́ fún ọ ìran òyìnbó tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà ni àwọn èèmọ̀ kọlà abẹ́ wọn è dábẹ́ ìgbà ńlá máa ń lórí ọ̀fẹ́ láti máa róbe wọn mú táwọn obìnrin wọn tí wọ́n máa sọ pé dúdú làwọn ń wá ká ṣùgbọ́n ńgbà tán náà ti bẹ̀rẹ̀ sí ní máa dá kóhùn ẹ rí i pé wọn ò tójú bọlé tó nǹkan mọ́ torí pé ń bẹ nínú ọgbọ́n ìmọ̀ òye ìjìnlẹ̀ eléyìí tán bàbá wa mọ̀ tó yẹ pé wọ́n fi jùrọ̀ mí lọ nínú ìran kóòtù òjíire ńlá ti ní orúkọ fún méjì kò sí ìran tó ní láyé bá a bá bímọ tó bá jẹ́ ìbejì tá a bá bí tẹ̀lé ní ọ̀jẹ̀ dòwú eléyìí tá a bá tó bí tẹ̀lé yọmọ jí àlàbá ni ṣé dandan ni ká bàṣà yìí jẹ́ ni alẹ́kùn àná là ń sun láti ìdákẹ́ yìí ṣé ó yẹ ká tó pilẹ̀ ẹkùn míì fáwọn ọmọ tí wọ́n tó ń bọ̀ lẹ́yìn wọ́ọ̀la alàgbà Hussaini ẹ̀ ṣe dáadáa ẹ̀ ṣe dáadáa ẹ̀ ṣe dáadáa ohun táwọn ìran kan tó jẹ́ pé ni wọ́n ń jẹ ni wọ́n mu táyé lọ rè pé wò nílùú Ìbàdàn àmọ́ àwọn eégún tí bẹ́ẹ̀ tó jẹ́ pé bí wọ́n bá pèrè akọni wọn ó tó fi dà lálẹ́ ni ẹ̀rí eégún tó nítumọ̀ tẹ́ bá tiẹ̀ wá fẹ́ ṣe ní kọ́mẹ́dì dandan kọ́ ni kẹ́ ẹ gbẹ́kù jáde ọ̀pọ̀lọpọ̀ fídíò ló ti ń go viral tó jẹ́ pé à ń rí àwọn aláṣìṣe àná tí wọ́n sì ń tọrọ àforíjì pé àwọn ṣàṣìṣe alàgbà Hussaini sẹ́ sọ pé ẹ̀rí ni oníṣẹ̀ṣe wọ́n tó gbé ìgbìmọ̀ kalẹ̀ mo gbóríyìn fún ìṣẹ̀ṣe assembly wọ́n ṣe ètò náà nílùú Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ òṣèré orí tíátà ni wọ́n pè síbẹ̀ tí wọ́n sọ pé ẹ wá ìlànà ìdánilẹ́kọ̀ọ́ bá ti jọ sọ lásọ yíra wa àsọgbọ́ra wa ìrìn àjò yìí àwọn tí wọ́n ní ká má bàjẹ́ fún wọn àwọn tí wọ́n ní ká má dàrú mọ́ wọn lọ́wọ́ àwọn tí wọ́n ní ká má kọ̀ǹdẹ́mù lé wọn lọ́ka sọ pé ọ̀dà kí la fẹ́ mú jáde nínú ìrètà àwọn oníṣìn kí la fẹ́ mú jáde ńbẹ̀ òmówó dání oníkéegun súnmọ́ òun fowó tán eégún ni ó fún ọ lówó kì í ṣe wọ́n ló fi eégún lówó torí pé téégún bá jókòó aṣọ rẹ̀ mọ́ sẹ́kù sẹ́yìn ni ẹ stop ṣe bẹ́ẹ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ mọ́ ifá ní báyé báyé wọ́n tán ìwà àbàjẹ́ ni wọ́n máa ń wù bọ́lá bá ti ń dé ó pẹ̀lú kéèyàn fi rọrùn àti fọkànbalẹ̀ kéèyàn fi ná o a gbọ́dọ̀ rojú tán kọ́ wá jẹ́ pàrọ̀jú lèèyàn máa tún wáká alàgbà Hussaini bí mo ṣe rí fídíò yìí inú mi ò dùn inú ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ̀ṣe ò sì dùn bẹ́ẹ̀. ìwà àbàjẹ́ à ń kọ́ nínú ìṣẹ̀ṣe kódà bá bá rí agbègbè tí wọ́n ti ń ṣerú ìrìn àjò bẹ́ẹ̀ a ti ń kọ́ fún wọn pé ẹ má ṣe mọ́ kódà awégún bàjẹ́ tán tó rò lókù kódà tí a bá wá rí yàn tí tó ń gbèrú ìrìn àjò bẹ́ẹ̀ jáde téèyàn bá ní kéèyàn sànà kéèyàn fi rú ẹni bẹ́ẹ̀ jófin ètí wọ́n sọ ni pé lágbáyà ṣe bẹ́ẹ̀ o mo jẹ́ o èèyàn lè bá mùsùlùmí dánrú ẹ̀ wo oníkálukú ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò ìtì ńlá àlà alàgbà Hussaini so lè mú tẹlẹ́hà kọ́ wá jẹ́ pé ní gbangba lẹ́ẹ̀tì síjú ẹlẹ́hà bá ń pé ẹlẹ́hà o ọ̀yà wa kéèyàn wá máa ṣe bá ń kí mùsùlùmí ọmọ sọ̀rọ̀ kódà o ní after some minutes mo tún rí post kan lè tí alàgbà Hussaini tó sọ pé òun máa lọ delete kinní yẹn ṣùgbọ́n àwọn tó ní lọ́wọ́ ti ní lọ́wọ́ bálàgbà Hussaini bá delete kinní yẹn ní péèjì ẹ̀ káyé ọ̀bà rí bẹ́ẹ̀ mọ́ eléyìí tá a fi hàn yín kọ́ eégún tó ti jáde ó ti kúrò láì wo kódà oníṣẹ̀ṣe ó kéré síra ń pé ẹ dìde bá a ti ní sùúrù tó tá a máa ń dákẹ́ tó tá a yìí sọ̀rọ̀ tó tá a máa ń wò pé ìkan náà ni wá ẹ má jà bára wa jà ẹ má jà dójú tira wa bí àwọn tọ̀hún. àwa náà mọ̀ fira wa jófin ẹ̀yin ọ̀jẹ̀ welfare association ẹ̀yin ọ̀jẹ̀ welfare association of Nigeria both home and abroad ara ìwà àbàjẹ́ tẹ́ ẹ fẹ́ máa kọ̀ tẹ́ ẹ ń ṣiṣẹ́ lé lórí ìlélẹ́ ìjáde. bàbá mi olùdásílẹ̀ ẹgbẹ́ náà òjò bá mọ́rẹ́ tí ẹ já pèsè àníyàn ilẹ̀ fi gbérin àjò dìde ẹ má jẹ́ àdákẹ́ lórí ọ̀rọ̀ yìí. látara yín ẹni mo ti ń ké sí bàbá mi Prince Adéọlá Ayọ̀ọ́lá tí wọ́n jẹ́ president general ti ọ̀jẹ̀ welfare association a gbọ́dọ̀ jẹ́ kí iṣẹ́ wọn yọ ara ọ̀nà láti kún wọn lọ́wọ́ lè tà ń ṣe yìí. ọ̀pọ̀lọpọ̀ ìlú jìlú ìpínlẹ̀ sípínlẹ̀ ẹni wọ́n ti ń dìde náà ti ń fún àwọn èèyàn ní orientation ni wọ́n ti ń gbìyànjú nínú onígbìyànjú ń la àwọn ọ̀jẹ̀ welfare association wà o of recent ní ẹsẹ̀ pàdé tìlú Ìwó náà mo gbọ́ mi ò síbẹ̀ o mi ò lọ o ṣùgbọ́n mo gbọ́ nílùú Ìwó mi kódà mo tún gbọ́ pé wọ́n tún létò nípínlẹ̀ Ọ̀ṣun bàjẹ́ ọ̀gbọ́dọ̀ mọ bàjẹ́ bí bàjẹ́ bá ń bàjẹ́ tún ṣe ọmọ tún ṣe ni bàbá wa ń tún ṣe ó yẹ káwa tá a bá jó ní bàjẹ́ káwa náà fọwọ́ ní àjò bẹ́ẹ̀ ká kọwọ́ ẹ̀ bọ́lẹ̀ ká má ṣerú ẹ̀ mọ́. nípínlẹ̀ Ọ̀yọ́ bí a bá dákọ̀ Prince Adéọlá Ayọ̀ọ́lá tán tí wọ́n jẹ́ president á tún mú bàbá mi Ayélára nínú aṣíwájú ìjọ ọ̀jẹ̀ welfare association ni wà. ìyá Àgànsómólú àwọn olórí gbogbo obìnrin ìtẹ́ gbé sílẹ̀ tẹ́ ní kọ́mọ́ bàjẹ́ tẹ́ látòótòrè tẹ́ ní yóò dé bá ìlọsẹ̀lẹ̀ yìí o. torí pé bàbá ní lọ́kàn pé apology lásán ńlá nílò kọ́lọ́rì make apology in public. bí ọba máa jù bẹ́ẹ̀ lọ́lọ́pọ̀ ọgbà ẹlòmíì ò ní mọ̀ pé tóun ṣe ọ̀dà owó ọba ara iṣẹ́ ọba ara àákàn pé kíní kan ìkan náà jọ ni wá ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kìí sọ̀rọ̀
kìí sọ̀rọ̀ bọ́ bá sọ̀rọ̀ ńjọ́ kan àti ìmọ̀ tí ó sọ kìí bínú ọmọ àlè náà ni máa ń fà á o jẹ́jẹ́ lọ ká jòkó ọká ìtọ́ ẹnìkan ṣé dandan ni ká tẹ ọká nírù mọ́lẹ̀ ni ohun tá à ń ṣe yìí ọ̀dà lọ́pọ̀lọpọ̀ ọgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tíátà ní sọ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn ti bàjẹ́ kí la fẹ́ mú jáde nínú eléyìí ta lè léegun ọ̀hún gan ta lẹ́ni tó léegun ṣé eégún gidi ni gbogbo ohun tí wọ́n ń fi eégún ṣe àbí pàtàkì eégún kọ́ là ń fi ń ṣe yìí nínú tí ń jẹ́ eégún àkọ́kọ́ ni pé bọ́ bá rújú tán tílu ọ̀bá tùbà tí ọ̀bá tùṣẹ́ gbẹ́nbá ni wọ́n dáfá wọ́n ṣètùtù lọ́pọ̀ ọgbà tọ́ba kọlẹ̀ tọ́kòkè tọ́ba níbi tá a gbé sí eégún ni máa gbẹ́bọ̀ ọ̀hún yóò gbé nítorí kí n ti ń jájàgà ibi kó lè bá ṣe kó lù kò dé ní ọ̀pọ̀lọpọ̀ eégún ńlọ́jẹ́ pé lójú ogun láti máa gbára wọn nígbà tó gun ọ̀bá tí ìdé àlẹ́ tí ìmọ̀ wúlò wọn ọ̀pọ̀lọpọ̀ eégún mi bẹ̀tọ́ pé lójú ogun ni ló ti tẹ̀lé wálé alágbára tọ́ pẹ̀lú wọn lọ́hùn-ún ní tó yíra padà sí ní ó di pé ọyẹ máa gbé mi sòlé níjọ́ tó gun bá tó dé kí wọ́n tó mọ̀rìn àjò ọwọ́ ọba ara ẹsẹ̀ ọba ara òun la fi ń ṣe bó ní kálukú bọ́ọ̀ bá béèrè o lè mọ́ níjọ́ tó gun bá dé wọ́n á tún ké sí irú eégún bẹ́ẹ̀ pé iṣẹ́ ti yá o eégún jù bẹ́ẹ̀ lọ eégún òun ní jẹ́ ká máa mọ ìbáṣepọ̀ tí ń bẹ láàrin ara ayé àtara ọ̀run ètò ẹ̀sẹ̀ nínú kọ́mẹ́dì ni kí lẹ fẹ́ ká mú jáde mẹ́ á tù á bà fún wa láṣẹ Èdùmàrè.